àpèjúwe tí mo fẹ́ mú wáyé àpèjúwe ara mi àpèjúwe mọ́rẹ̀ náà discover rẹ̀ bó discover rẹ̀ fìtínà ló fẹ́ kó rẹ̀ sí. ìyànjú kó mọ rẹ pé èèyàn wo ló jẹ́ ipò iwájú la tò ẹ́ sí ní àbẹ́yìn kó mọrú èèyàn tó jẹ́ torí ẹni tá a bá pè lólórí orí náà ni yóò máa wà ní gbogbo ìgbà ẹni àsìkò lẹ́yìn gbogbo ọ̀nà tó ń kó lọ ẹ̀yìn lẹ́yìn náà ni yóò máa wà ìtòsí pàtàkì ní pé kó mọ rẹ. mímọ́ra yẹn. mímọ́ra ẹni. lèyàn òfin ní dààmú. lèyàn òfin ní dààmú. o ò ní ṣiṣẹ́ oníṣẹ́. o ò ní ṣiṣẹ́ oníṣẹ́. Markazi ufudi garuhi fi hayati wa mamati. ó ní pé kí n má máa sọ kíní ọ̀rọ̀ yẹn bá yẹn nìkan wí pé ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ó ń bá yẹn kan wí ó ń bá yẹn kan wí wáàsí ni ọ̀rọ̀ ni ẹ̀kọ́ ni. wáàsí ni ọ̀rọ̀ ni ẹ̀kọ́ ni. ìntàbá wọ́n máa ń gbé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà nípọ̀pá ẹni bàtà bá ó lọ tún bẹ́ ṣe. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà nípọ̀pá ẹni bàtà bá ó lọ tún bẹ́ ṣe. Sheikh Adamu bàtà tó kọ́kọ́ dá wákà yẹn ẹni tí wọ́n bá ní pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà nípọ̀pá ẹni tó bá ta bá kó lọ foríjì wá òun sọ̀rọ̀ Ọlọ́run báwo ló ṣe ní kan fún yẹn wọ́n ló bá fi di pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà nípọ̀pá ẹni bàtà bá ó lọ tó bẹ́ ṣe. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà nípọ̀pá ẹni bàtà bá ó lọ tó bẹ́ ṣe. wáàsí ni tí wọ́n bá lérò pé ó ń tabẹ́ nìkan sọ fún onítọ̀hún kó náà má ṣerú ẹ̀ mọ́. tó bá rò pé wáàsí tá a ṣe ó tabẹ́ nìkan sọ fún onítọ̀hún pé kó má ṣerú ẹ̀ mọ́. tí wáàsí tá à ń sọ àbí ẹ̀kọ́ tá à ń kọ́ tó bá ń tabẹ́ yẹn nìkan tí wọ́n mọ̀ sọ fún onítọ̀hún wípé ìwọ ṣerú ẹ̀. sọ fún onítọ̀hún pé ṣé wọ́n ṣerú ẹ̀. wọ́n ní ẹlẹ́fọ̀ọ́ tẹ̀tẹ̀ wọ́n ní tó wọ́n yí sórí àtàn tá ń sọ fún ẹ pé tàtàn ni ó jẹ́wọ́ ara ẹ̀ nù fúnra ẹ̀ ìjẹ́wọ́ ara ẹ̀ ní fúnra ẹ̀ ní ẹ̀ òun ni kí gbogbo wa mọ̀ wípé yóò tabọ́tún yóò tabósì ẹ mo sọ̀rọ̀ pé ilé kéwú tó fọmọ ẹ̀ sí dà sẹ́nìkan ni mo bá wí àìmọye àfá tóun jẹun kéwú tó gba yìí kéwú tó kẹ́kọ̀ọ́ kéwú tó wá ń dáná sí skul sílẹ̀ ó ti mọ̀ pé kéwú yẹn ò tà kò lè kówó wọlé àmọ́ náà sí skul gbogbo ọmọ ẹni tó bá dà síbẹ̀ èyàn ó kówó wọlé fóun òní mo sáré yàbẹ̀ yẹn kó máa jẹ́ ìlànà àti ìtànná fún ẹni tó bá ń rò wípé lágbájá náà bá wí ta ni lágbájá yẹn kí lágbájá yẹn bọ́ta kó sọ wípé èmi ló ń bá wí o ìyẹn bẹ́ẹ̀ ibi tábà máa bá ẹ̀kọ́ wa lọ ní pé ma kullu ma shamma nala rahiatan innasi fi za tabayunu ajabun ma kullu man shamma nala rahiatan innasi fi za tabayunu ajabun oya ma kullu man shamma nala rahiatan ìṣe gbogbo ẹni tó nímú yìí ló gbóòrùn ìṣe gbogbo ẹni tó ní imú ló gbóòrùn linnasi fi za tabayunu ajabun tó bá wò bẹ́ẹ̀
kálukú ló ní tàbáyùn tó yàtọ̀tọ̀ síra wọn tó sì já sí pé ajabun yóò máa ṣe ẹ́ lè mọ̀. قوم لهم فكرة تجول بهم. jẹ́ kí n tún yẹn náà kó tó lọ ẹsẹ̀ mi. أكرمكم الله. èmi nìsín mi è gbóòórùn tẹ́lẹ̀ láti ilẹ̀ ní àwọn bá wà lẹ́gbẹ̀ẹ́ mi bó so wọ́n bá kọjá bí kan tó ní gbogbo ẹ̀ tó bá ń fọwọ́ dìímú kí lẹ́ ń dìímú fún àmọ́ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí mi ó wá fàtàhà gbogbo ẹ̀ mi bá kọjá bí kan ní kí lẹ́ ń ṣe ibi ìbáyìí ṣe rùn báyìí tẹ́lẹ̀ mi è gbọ́ ما كل من شم رائحة للناس في ذا تباين عجب. قوم لهم فكرة تجول بهم. ìrántí kálukú ní tá máa fi rántí ẹ̀ yóò máa lọ pẹ̀lú ẹ̀. بين المعاني أولئك النجوم. ìṣàṣeyọrí ìyọrí nújùb táàrí nàìjíríbù ń bẹ̀ níbi eléyìí ó jìnà ìjìnà yẹn ó yà lọ́tọ̀ọ̀tọ̀. وفرقة في القشور قد وقفوا وليس يدرون. àwọn míì wọ́n dúró lórí èpo وليس يدرون. tó bá mú ẹ̀pà èpo fẹ́lẹ́fẹ́lẹ́ wà lára ẹ̀ èpo tó nípọn wà lára ẹ̀ kùsùrù yẹn lẹ́lòmí ìjókòó tì. وليس يدرون لبما ظلموا. èyí tí wọ́n ń wá ẹni tó fẹ́ jẹ́ pa tó fẹ́ jẹ àǹfààní tó fẹ́ jẹ lára ẹ̀pà ẹni tó ń wá kò sí lára èpo tí wọ́n jókòó tì yẹn. لا غاية تنجلي لنادرهم منه ولا ينقضي له عرب. لا غاية. لا غاية kò sí òréré تنجلي tí ó fojú hàn لنادرهم fẹ́ni tó ń wò. منه ولا ينقضي له عرب. bùkátà ò sì lè bíyà ọgbọ́n لا lórí يتعب. nísìn bóyá àyè bí mi ṣe ń sáré tù yìí ni ò máa jẹ́ kẹ́lómi gbọ́ yìí bẹ́ẹ̀ sì ni mi ò ní jókòó tì kí n máa ṣọ́ ara àfi kọ̀ọ̀kan kẹ́límà kọ̀ọ̀kan ní kí n máa wá fi tù àwọn tó wà ń bí wọn gbogbo ẹni tó wà ń bí wọn yìí ṣe student student lèyàn ń tú fún nìyẹn ní kíláàsì wọ́n fẹ́ kó máa rà fi kọ̀ọ̀kan kálímà kọ̀ọ̀kan pẹ̀lú máànẹ̀ èèyàn kọ́ la jókòó fún bí kí ni gbé tán ọ̀rọ̀ gbé tán túmọ̀ òun ni mò ń tú. لا يتعدم رؤون. èèyàn ò ní kọjá kádàrá ẹ̀ àdámọ́ta dámọ̀. قد قسمت بالطبيعة الرتب. àdámọ́ta wí yẹn a ti fipò kọ̀ọ̀kan sí ẹni tá a dá lórí olórí ni rútàbù tí ẹni rútìbà tí ó wà nìyẹn ẹni tá a dá lọ́wọ́ ẹ̀yìn kò sí bó ṣe lè ṣe ọmọ ẹ̀yìn ládàá. bá ń tún ké. لا يتعدم رؤون. kò lè kọjá ẹ̀ kò lè kọjá ẹ̀ wàhálà ni ó kàn fi rẹ̀ ṣe. قد قسمت بالطبيعة الرتب. ẹni tí
dáadáa lọ́mọ ẹ̀yìn tó fẹ́ dọ̀gá ipò ọmọ ẹ̀yìn yẹn ni ó wà bó dọ́gbọ́n sí bó lọ́lọ́lọ́lọ́lọ́ ó kàn máa wàhálà rẹ̀ ni ẹ̀yìn yẹn ni ó wà ní àpèjúwe tí mo fẹ́ mú wáyé àpèjúwe ara mi ni àpèjúwe mọ́rẹ̀ náà discover rẹ̀ bó discover rẹ̀ fìtínà ló fẹ́ kó rẹ̀ sí ìyànjú kó mọ rẹ pé èèyàn wo ló jẹ́ ipò orí iwájú la tò ẹ́ sí ní àbẹ́yìn kó mọ orú èèyàn tó jẹ́ torí ẹni tá a bá pè lólórí orí náà ni yóò máa wà ní gbogbo ìgbà ẹni àsìkò lẹ́yìn gbogbo ọ̀nà tó ń kó lọ ẹ̀yìn lẹ́yìn náà ni yóò máa wà ìtòsí pàtàkì ní pé kó mọ rẹ. mímọ́ra yẹn mímọ́ra ẹni lèyàn òfin ní dààmú lèyàn òfin ní dààmú o ò ní ṣiṣẹ́ oníṣẹ́ o ò ní ṣiṣẹ́ oníṣẹ́. Allahu Akbar. ẹni dáadáa yìí pé ìwọ yìí bó o bá ṣe iṣẹ́ mi àbí tó o bá ẹjẹ́ ń gbé báyìí ẹlòmíràn fẹ́ ni ok òun fẹ́ do níwàásí ẹlòmíràn ló ń fẹ́ di oníwàásí àsìdámọ́wàásí ọgbọ́n ó fẹ́ do níwàásí ó fẹ́ di oníwàásí àdámọ́wàásí kó ṣe arọ́wàásí òun lọ́nà ẹ̀ ibẹ̀ ni ó ti yọ yìí ibẹ̀ ni ó ti ní àṣeyọrí tiẹ̀ ibẹ̀ ni ó sì ti máa ní pé kò sírú ẹ̀ ibẹ̀ ni ó ti máa rí yìí tiẹ̀ wọ́n ni òun náà fẹ́ do níwàásí tó bá bọ́ bẹ̀ tó bá ní mò ń gòkè mi ò tí sọ ojókòó lákọ̀ọ́kọ́ àwọn èèyàn pé tiẹ̀ olóòtí òun gòkè ni o tí sọ níjọ́ òní ó wà sọ àwọn àpèjúwe oríṣiríṣi bí wà ṣẹṣẹ máa ń rí nìyẹn o wọ́n fi ní pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tánà nígbàgbà ẹni bàtàbà ọ̀rọ̀ tó bẹ̀ sí bàbọ̀mọ̀dé bọ́tà bàlágà bọ́tà bọ́kùnrin bọ́tà bóbìnrin ẹni bàtàbà ọ̀rọ̀ tó bẹ̀ sí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tánà nígbàgbà ẹni bàtàbà ọ̀rọ̀ tó bẹ̀ sí. àìgbà kádàrá ló dá gbogbo fìtínà lẹ̀ kí kálukú mọ̀ pé àkádàrá ìmúgbà ní ìmánì rẹ̀ fi pé ni ó sì fi pé àìgbà kádàrá ló dọ́pọ̀lọpọ̀ wàhálà lẹ̀ kí kálukú bá gba kádàrá yóò ní ìmánì rẹ̀ ó sì pé. lọ́dà àwọn Yorùbá náà máa ń sọ wípé ẹja wà àkọsẹ̀jáyé ọmọ yìí àkọsẹ̀jáyé yẹn tí wọ́n bá lọ wò wọ́n bá bèèrè ní nǹkan báyìí ni ẹja ń fún yín lápèjúwe kan níjọ́ tí Islam máa wọ ilẹ̀ Ìwó ìlú Ìwó Ọ̀ṣun state ọba abẹ tó ń jọba obìnrin ló ń bí obìnrin àáfàá Fúlàní kan wá ó wọ̀lú
ó lọ́dọ̀ ó délé ọba kèfèrí sí ni kò yìí sí Islam. nígbà tó sọ̀kalẹ̀ sọ́dọ̀ ọba yẹn wá ní báwọn ṣe nǹkan tí òun obìnrin lòun bí kóhun lárólé. àfáwà ní ìntà ṣe wà ìntà ṣe yẹn tí àwọn ẹbá ti fẹ́ra kù pẹ́rẹ̀ báyìí kò sọ fóun ọ̀tún tí ìyàwó o máa mú inú oyún a máa ṣe wọ́n ṣe súrà tí wọ́n hàn tí wọ́n bá fẹ́ bímọ ọkùnrin ó ní súrà tí wọ́n hàn náà ó ní òun ló wá hàn fún àmọ́ má jẹ́ mú bẹ̀ ní pé orúkọ ọmọ yẹn gbọ́dọ̀ ní mọ̀ọ́mọ̀nú kìí ṣe pé ó kàn sọ orúkọ tó wù ẹ́ wọ́n wá ṣe ánàná ìyàwó lóyún ó bímọ ó wá bímọ ọkùnrin wọ́n wá sọ ní Muhammadu Lámúyè Ọlámúyè wọ́n sọ wọn náà ní Muhammadu Lámúyè Ọlámúyè Lámúyè wọ́n á sọ fún àwọn gẹ́gẹ́ bí ọba tán máa ń wò kọsẹ̀jáyé ọmọ kọ̀ọ̀kan wọ́n wá lọ wò kọsẹ̀jáyé ẹ̀ àwọn tí ó wà dífá fún wa wọ́n sọ wípé ọmọ yìí àwọn oníláwà ní báyìí òun ni ó bá lọ tán ṣoṣù ká sórí lọ́ba ìyẹn ló mú ìsìláàmù wọ ìlú Wó sókè labá débẹ̀ àkọsẹ̀jáyé tí wọ́n fi ń wá kí lọmọ yóò dà kí ni iṣẹ́ tí ó ṣe torí Yorùbá náà máa ń sọ wípé àtẹ́wọ́lá bálà ìlà ọwọ́ yìí ọkọ̀ àwọn ẹ̀kọ́ ṣeré débẹ̀ ni o wọ́n ṣeré débẹ̀ rárá àwọn tí tó mọ̀ ó ní tíra ẹ̀ ilmul kafi nìyẹn ilmul kafi gbogbo làkọ̀ọ̀kan iná ti sọ tún mẹ́ ìlà báyìí ẹ̀mí gúngùn ìlà báyìí ẹ̀mí òkúrú ìlà báyìí yóò ní àwọn difficulties gbogbo ẹ̀ pátápátá bó ṣe ń gbọ́wọ́ kiri yẹn ọwọ́ ẹ̀ tó ń gbé kiri bẹ́ẹ̀ ló ní máa ní bó ti fẹ́ jẹ́ ó ti wà lára ẹ̀ ọwọ́ rẹ̀ tó ń gbé káàkiri tó jẹ́ bó ló ti jẹ́ báwo ló ti débẹ̀ ó ti wà lára ẹ̀ bá ń tó rìn kà kullu man shammana laraiyata linnasi fi dhaka bayunun ajabun la yata'adda mru'un ń ta kọmọ tó ti wà lára ẹ̀ èèyàn ò lè kọjá ẹ̀ qad qusimat fi tabi'ati rutabu àti pín kálukú nǹkan tí ó dìmú nǹkan tí ó jẹ́
àti pé kálukú nǹkan tí ó dì mú nǹkan tí ó jẹ tiẹ̀ báwo ni ó ti jẹ ọ̀nà òní ó gbà jẹ ó ti wà lára kálukú tó ti wà níbi tá a kọ́ sí. ẹlòmíràn wá dé yóò máa sáré ọ̀run mo fi sọ pé kọ́kọ́ discover ara ẹ̀ náà. èyí tó ṣe pàtàkì ni pé kó o kọ́kọ́ mọra rẹ náà. èmi mọ́ra mi. bàbá wa mọra wọn. nígbà tí Sheikh Adamu papòdà táwọn èèyàn bẹ̀rẹ̀ èmi ló kàn ṣebí tí Adamu kọ kalẹ̀ ní pé n tó ń wí ní pé Markaz Islamu ló ń gbé fún àwọn á ní Islamu sáwọn ọmọ tó bí kèfèrí ni wọ́n àṣìṣe kèfèrí ni wọ́n tí ó fi wájá sí pé ogún Islamu ìwọ ló kàn. kálukú wa àwọn èèyàn wá bá mi pé ṣe tiẹ̀ kódà tó bá fẹ́ ilẹ̀ àáfún tó bá fẹ́ kìnnìkan àáfún ẹ̀ tó bá fẹ́ kọ́ àáfún ẹ̀ lówó tó fi kọ́ pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní sólú ẹ̀. níbi discovery ara mi yẹn ni mo ti mọ̀ pé mi ò ń ṣe ẹni tó ń pilẹ̀ nǹkan. bẹ́ẹ̀ni èmi náà fẹ́ lọ dálé kí complete èyí tí wọ́n ṣe kalẹ̀ èyí tọ́lọ̀ ń dá mi fún yẹn. èyí nìyẹn. wọ́n ní ọ̀dọ̀ ìwò làwọn ọmọ tí ó jẹ wọ́n ní ṣe bàbá mi ó tọmọ ló rán ṣe tọmọ ló rán ṣe tọmọ ní bàbá ṣe Ádámù àrùn gbà kan wà láyé. ọmọ mi ò tí n bá ń lò dé ń gbọ́dọ̀ mú dání tí n bá ń lọ wáàsí òun ló gbọ́dọ̀ já nẹ́ẹ̀sì fún mi tí n bá ń bàbá mi ò sí bẹ́ẹ̀. nígbà tó wá pẹ́ sí ọjọ́ wa lọ tí bàbá náà wá ń dàgbà tá rẹ̀ dé àwọn ìyá wa nínú ilé wọ́n lọ bá tọmọlọmọ ló ń tọ́jú látijọ́ yìí ìgbà wo ló tọ́jú àwọn ọmọ ẹ̀. ọ wá sọ fún ẹ pé ìyẹn tí ń bá lọ ẹ máa rí. Allahu Akbar, Allahu yarhamu. mo wá bẹ̀rẹ̀ nígbà tó wá tán pín tẹ̀fsírì fún wa tí mo ṣe tẹ̀fsírì Suratu Rahman òun ni mo ti ṣe lọ́dún náà tẹlifíṣàn wa gbé ìgbà tí tẹlifíṣàn gbé nínú ilé ọ̀dọ̀ mi lójú wíńdò mi wọ́n wá pé síbẹ̀ àwọn èèyàn pé síbẹ̀ ládùúgbò àti nítorí wọ́n wò ó. ìyá wa kan inú àwọn ìyá yìí òun wá ń bọ̀ láti Markaz ń bí wọ́n wá ara àwọn èèyàn tán pé tí wọ́n ń wo kíní ọ̀dá ṣé bàbá yín lẹ̀ wò wọ́n wá ní àrárá ẹni táwọn wò rí ó ní ọ̀nà wà débẹ̀ wọ́n ní bàbá yìí sì wí bẹ́ẹ̀. لا يتقدمه
جبلته قد قسمت في الطبيعة الرتب. Allahu Akbar. So on here. Mo discover rẹ̀. Gbìyànjú kó discover rẹ̀ pẹ̀lú èwo ló jẹ́. Ẹlòmíì máa dá nǹkan lẹ̀ dídá tí ó dá lẹ̀. Ẹni tí ń bọ̀ lẹ́yìn ẹ̀ ni ó bá wá complete ẹ̀. Ẹlòmíì ó sì dá lẹ̀ dídá tí ó dá lẹ̀. Ọmọ tí ó bá jogún ẹ̀ wọ́n pa gbogbo ẹ̀hún ni kò ní jẹ́ kó yọrí. Ìtó ṣe pàtàkì ni pé ìwọ ṣá dára rẹ̀ mọ̀. Ta ni ẹ́ kò lè mọ ibi tó rí pẹ́ sí. Gbogbo wa kọ́ la dá ilé kéwú lẹ̀. Gbogbo wa kọ́ la máa dá ilé kéwú sílẹ̀. Tí gbogbo wa bá dálẹ̀, ta ni òkè? Tí gbogbo wa bá dá lẹ̀ ta ni òkè. Wọ́n ń pariwo ọjà ń tà lóṣòdì wọ́n náà lọ́bẹ̀ ó bèrè lọ́wọ́ ní o tó lọ òkúta ló bá bọ̀. Wọ́n ń pariwo mọ̀ásísù ìwọ náà ọlọ́dà kan lẹ̀. Bóyá ẹran ni ó jẹ́ gbẹ̀yìn. Wọ́n ń pariwo wọ́n dálẹ̀ wọ́n náà lọ dálẹ̀. Ẹran má jẹ lé. So táwọn tó ń kéwú àwọn tó fẹ́ dálé kéwú lẹ̀ wọ́n wà bọ́ ṣe gbogbo ẹ̀ ló lè dàbí Markaz. Ajá Adama ó dá tiẹ̀ lẹ̀ àyè náà gbọ́dọ̀ dálẹ̀ àwọn kan á ń sọ fún mi nígbà yẹn pé ní ìsìn o iṣẹ́ ti dé ọrùn ẹ̀ mo ní iṣẹ́ kíni ó máa ṣe bí bàbá ṣe ń ṣe náà ni bí bàbá ṣe ń ṣe báwo wọ́n ní ti bá ṣe tẹ̀fsírì lọ́sàn máa wá ṣe wáàsí lálẹ́ mo ní rárá mo ní rárá àwa tá lè ṣe wáàsí ti pọ̀ kẹ́lómi máa ṣe yẹn hálátù tẹ̀kùwìn òun ni bàbá wà báwo náà ti ń ṣe báwo dá ṣe fẹ́ ṣe hálà yẹn ti kọjá kálukú ti mọ bọ́ ṣe ń ṣe sórí nǹkan tí ò ní jẹ́ kí lè dàrú kó bàjẹ́ tẹ̀fsírì ni máa ṣe lọ́sàn gangan báyìí ọ̀dàn láti di bí mu قد قسمت ما يتعدم جبلته قد قسمت في الطبيعة الرتب. wọ́n máa wó yàn kan pé láyá ti ṣe kinní kan bẹ́ẹ̀ lèmi náà ṣe fẹ́ ṣe ọ̀nà ẹ̀ lè má gbàbẹ̀. Ó máa wò èèyàn kan pé báyìí lágbájá ṣiṣẹ́ tiẹ̀ èmi náà fẹ́ ṣe bẹ́ẹ̀ ọ̀nà tiẹ̀ lè má gbàbẹ̀ gbìyànjú kó mọ́ rẹ̀. Bankani so. ما كل من سمنا الرائحة للناس بلا تباين عجب لا يتعدم جبلته قد قسمت في الطبيعة الرتب. bó ṣe rí nìyẹn. So bẹ́ẹ̀ bá àsanra bákan náà. Àsanra bákan náà. Àga bákan náà. Àga bákan náà. Àwọ̀ ò rí bákan náà. Àwọ̀ wa náà sì rí bákan náà. Lọ́tọ̀ọ̀tọ̀ ni. Lọ́tọ̀ọ̀tọ̀ ni. Bó ṣe rí lọ́tọ̀ọ̀tọ̀ yẹn. Ó ti wá rí lọ́tọ̀ọ̀tọ̀ yẹn. Ó ń júwe Ọlọ́run. Ó ń júwe bí agbára Ọlọ́run ti tó ni. So bí ó ṣe rí bákan náà bẹ́ẹ̀ lọ́pọlọ wa ìrònú wa ò lè rí dọ́gba bákan náà. Bá a ṣe rí bákan náà bẹ́ẹ̀ ni ìròrí wa àtọpọlọ wa náà ò lè rí bákan náà. Kóbí kan máa sọ pé ìwọ wo lágbájá má fi tiẹ̀ lòmíì wọ̀n tiẹ̀. Má fọmọ ọlọ́mọ wé mọ má fọmọ ọlọ́mọ wé ọmọ tiẹ̀.
òbí mi òun ló jẹ́ kọ́mọ ẹ̀ ya ìyàkuyà. òbí mi ló jẹ́ kọ́mọ ẹ̀ ya ìyàkuyà. ìyàkuyà tó yà yìí ó ń fi ọmọ ẹ̀ wé ẹlòmíì. ìyàkuyà tọ́mọ ẹ̀ yà yìí òun ló fi ọmọ ẹ̀ wé ẹlòmíì. nígbà gbogbo àwọn bàbá tó ń lọ wọ́n ń ṣe kó mọ̀kàn mi ò fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ lọ mi ò fẹ́ fọ́ sí wẹ́wẹ́ àmọ́ wọ́n ń ṣe kó mọ̀ ẹ̀ kálukú wa ń fowó lẹ̀ ọlọ́run kó ṣọmọ yín lọ́mọ àǹfààní ọlọ́run kó ṣọmọ yín lọ́mọ àǹfààní Sheikh Adam wa ni àwọn náà wá yọ owó wọ́n wá fowó lẹ̀ pé má fi ọmọ wéra wọn kọ́mọ yọ ọmọ àǹfààní tọ́mọ bá yọ ọmọ àǹfààní tọ́mọ obìnrin tọ́mọ bá ní pé ọmọ àǹfààní àdúgbò kárí lẹ́nu ìgbà mo fẹ́ kàn fẹ́ lò bẹ́ẹ̀ ni ìyókù kò máa gbé. ما كل من شمنا الآلهة للناس في ذات بيوت عجب لا يتعدم جبلته قد قسمت في الطبيعة الرتب. نعم ọ̀yà gbé lẹ́tòkè ẹ máa mú nǹkan abáyé kẹ̀kẹ́ kárí. ما كل من شمنا الآلهة للناس في ذات بيوت عجب قوم لهم فكرة تجول بهم بين المعاني أولئك النجوب وضربة في القشور قد عقبوا وليس يدرون ربما طلبوا لا غاية تنجلي لناظرهم منه ولا ينقضي لهم عرب لا يتعدى امرؤ جبلته قد قسمت في طبيعة الرتب لا يتعدى امرؤ جبلته قد قسمت في الطبيعة الرتب. ما كل من شمنا الرائحة للناس في ذات بيوت عجب. kẹ́lẹ́ ìgbóòrùn kẹ́lẹ́ ìmá gbọ́ kẹ́lẹ́ ìmá dùn adùn òrùn kẹ́lẹ́ omi má mọ̀ kìí ṣe gbogbo òdòdó tá à ń rí lólóorùn. ìṣe gbogbo fúláwà tá à ń rí àbí òdòdó tá à ń rí lólóorùn. òdòdó mi ò lóorùn. òdòdó mi kò lóorùn. ìmí sì wà tẹ́ bá kọjá lára ẹ̀ lọ́sàn kò ní rùn. ìmí rẹ̀ wà tẹ́ bá kọjá lára ẹ̀ lọ́sàn kò ní rùn. àmọ́ ẹ jẹ́ kílẹ̀ ṣú. àmọ́ ẹ jẹ́ kílẹ̀ ṣú. kókùnkùn wà. kókùnkùn wà. yóò máa fẹ́ atẹ́gùn òórùn. yóò máa fẹ́ atẹ́gùn òórùn. wọ́n ń pè ní queen of the night. wọ́n ń pè ní queen of the night. queen of the night. queen of the night. ni wọ́n ń pè. ni wọ́n ń pè é. alẹ́ nìkan ni ó máa rùn. alẹ́ nìkan ni ó máa rùn. òórùn tó sì dáni. òórùn tó sì dáni. kì í ṣe òórùn tó mẹ́sẹ̀ rì. kì í ṣe òórùn tó mẹ́sẹ̀ rì. mọ bí tọ́lọ̀ ń tó ẹ sí má darí ààrẹ láàmú wáyé pé àárọ̀ ni tiẹ̀ wà mọ̀pá àárọ̀ ní balẹ̀ ni tiẹ̀ wà mọ̀pá lẹ́ni bó o bá ga mọ̀pá ọlọ́run ló ṣe ní gíga olókì tiẹ̀ má pè é lá agùntàṣọ́ lò bó o bá sì kúrú má pè é lákúrú yẹjọ́ kò síbi tó wà tó nípò tó wà láyé mọ tiẹ̀ kó lè nísinmi. ewúrẹ́. ewúrẹ́.
tó bá yọ síbi tó bá bá òbúkọ́dé òórùn dé. tó bá yọ síbi tó bá yọ wọ́n ní òbúkọ́dé òórùn dé. òórùn yẹn lẹ́lòmíì fẹ́ràn bẹ̀. òórùn tó òórùn yẹn lẹ́lòmíì nífẹ̀ẹ́ sí bẹ̀. òórùn yẹn lẹ́lòmíì ń jẹ. lẹ́lòmíì ń jẹ. ládùn. òun ẹlòmíì ò sì fẹ́. òórùn yẹn gan ló ń bí ẹlòmíì nínú tí ò fẹ́ rárá. ما كل ما شم للناس فيك تباين عجب قوم لهم فكرة تجول بهم بين المعاني أولئك النجوم قوم لهم فكرة تجول بهم بين المعاني أولئك النجوم قوم لهم فكرة تجول بهم بين المعاني أولئك النجوم قوم لهم فكرة تجول بهم بين المعاني أولئك النجوم قوم لهم فكرة تجول بهم بين المعاني أولئك النجوم قوم لهم فكرة تجول بهم بين المعاني أولئك النجوم قوم لهم ذكرة لهم فكرة wọ́n ní orúkọ. لهم فكرة wọ́n ní orúkọ. تجول بهم tí wọ́n ń gbé kiri. بين المعاني أولئك النجوم بين المعاني وبين المعالي. رحمكم الله láàrin gíga. أولئك النجوم. àwọn táwọn wíwọ̀n yìí àwọn ni wọ́n ní àṣeyọrí jù. قوم لهم فكرة تجول بهم بين المعاني أولئك النجوم ṣé wọ́n gbìyànjú wá lórúkọ? gbogbo èèyàn ló níyì. tí gbogbo wa bá ní bẹ́ẹ̀ iyì ò níyì mọ́. tí gbogbo wa bá níyì tá a ló kọ iyì ò ní síyì kò ní síyì mọ́. لهم فكرة تجول بهم بين المعاني أولئك النجوم orúkọ yẹn lágbájá lórúkọ tàbí lórúkọ ó níyì ó ní lẹ́lòmíì ṣe ń sáré kiri. lágbájá lórúkọ tàmọ̀dé níyì lẹ́lòmíì ṣe ń sáré káàkiri. àwọn tó lórúkọ yẹn tán wà lókè yẹn òkè ti kún. àfi kó já wọn bọ́. ó wá wà àwọn tó wà lókè òkè òkè tí kún àfi kóhun já wọn bọ́. kóhun lè gòkè. kóhun náà lè gòkè. Allahu Akbar. وفرقة في القشور قد وقفوا وليس يدرون لب ما طلبوا وفرقة في القشور قد وقفوا وليس يدرون لب ما طلبوا وفرقة في القشور قد وقفوا وليس يدرون لب ما طلبوا وفرقة في القشور قد وقفوا وليس يدرون لب ما طلبوا وفرقة في القشور قد وقفوا وليس يدرون لب ما طلبوا وفرقة في القشور قد وقفوا وليس يدرون لب ما طلبوا وفرقة في القشور قد وقفوا ẹlòmíì èèpo ló dúró tì. ẹlòmíì èèpo ló dúró tì. وليس يدرون لب ما طلبوا wọn ò mọ̀gbà tí ògidì nǹkan tí ó yẹ kí wọ́n mú tó fi lọ. mọ̀gbà tí ògidì nǹkan tó yẹ kó mú kò mọ̀gbà tó fi lọ. irú ẹ̀ náà là ń sọ yìí. irú ẹ̀ là ń wí yìí.
ẹlòmí gbogbo nǹkan tá ń wí kò ní yé o. gbogbo nǹkan tá ń wí kò ní yé kò ní gbọ́ yé. yóò wá mú oró kan bẹ̀ pé lágbájá ló ń bá wí. yóò wá mú oró kan bẹ̀ pé lágbájá ló ń bá wí. ẹni tó fẹ́ gbọ́ tó gbọ́ kò sùúrù lèyí tó mú yẹn. èpo ni tó mú tí lúbù ó yẹn. fi kọjá mọ́ lára kò ní mọ̀. èpo ọbẹ̀ ló mú dání ẹni tó jógi di tí ó fi jábọ́ mọ́ ẹ lọ́wọ́ kò ní mọ̀. وفرقة في الخشوع قد وقفوا وليس يدرون لب ما طلبوا لا غاية تنجلي لنازلهم منه ولا ينقضي لهم عرب لا غاية تنجلي لناظرهم منه ولا ينقضي لهم عرب تنجلي لناظرهم منه ولا ينقضي لهم عرب لا غاية تنجلي لناظرهم منه ولا ينقضي لهم عرب لا غاية تنجلي لناظرهم منه ولا ينقضي لهم عرب لا غاية تنجلي لناظرهم منه ولا ينقضي لهم عرب لا غاية تنقضي لناظرهم منه béèyàn bá ga ìtagbàlagbà ń wó nísàlẹ̀ tójú ẹ̀ tó ojú ọmọdé ò tó kó gún òkè. àbí kógun pẹ̀tẹ́sì olókè 25 stories kò lè rí. tágbàlagbà ń rí bọ́mọdé gun kẹ̀kẹ́ sí olókè méjì àìmọye kò lè rí. àgbàlagbà tó jókòó àgbàlagbà lórí tó àga jókòó sórí àga. nǹkan tó ń rí. ohun tó ń rí. bọ́mọdé bá gun òkè 50 stories. bí ọmọdé bá gun òkè 50 stories. kò lè rí. kò lè rí. لا غاية تنجلي لناظرهم منه ولا ينقضي لهم عرب bùkátà ẹ̀ olófẹ́ bíyà لا تنقضي لهم عرب ò lè bíyà bùkátà ò lè bíyà. nìṣó. لا يتعدى امرؤ جبلته قد قسمت في الطبيعة الرتب لا يتعدى امرؤ جبلته قد قسمت في الطبيعة الرتب لا يتعدى امرؤ جبلته لا يتعدى امرؤ جبلته جبلته قد قسمت في الطبيعة الرتب لا يتعدى امرؤ جبلته امرؤ لا يتعدى امرؤ جبلته قد قسمت في الطبيعة الرتب لا يتعدى امرؤ جبلته قد قسمت في طبيعة الرتب لا يتعدى امرؤ جبلته قد قسمت في الطبيعة الرتب وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وإذا سألك عبادي عني فإني
قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين. وتب علينا يا مولانا